olóbò yẹ́rìyẹ́rì ní ìyàwó ọ̀gá mi. Èmi ò ti mọ̀ pé ìyàwó ọ̀gá mi máa ń dòmí lóbò. Ohun tí mo mọ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni, tó bá wù yín kẹ́ pè mí lọ́dàlẹ̀, tó bá wù yín kẹ́ pè mí níkà, tó bá wù yín kẹ́ ṣépè, ohun tó wọlé nínú ìfẹ́ ni ẹ sọ. Èmi àti ìyàwó ọ̀gá mi ń bára wa sùn. Ebi kọ́ mo sì kọ́kọ́ lọ bá wọn. Lóòótọ́, èrò ọkàn tèmi náà ni pé ọjọ́ kan bọ̀ tí ń fokó sóbò ìyàwó ọ̀gá mi. Àbí fúnra wọn tó máa ṣe léńké yẹn kí n tó kó bọ̀ látẹ̀yìn. Mo ti máa ń imagine. Kódà mo máa ń fi orúkọ ìyàwó ọ̀gá mi dà. Bẹ́ẹ̀ ni, tí n bá sì wà níbi tí mo wà, mo máa ń fi orúkọ wọn dà. Bóyá fọ́tò wọn láti ẹ̀yìn tí wọn ò sì rí. Iwájú ìyàwó ọ̀gá mi rẹwà, àmẹ́yìn wọn rẹwà ju wájú wọn lọ. Àǹtí Ṣeun, nígbà tí mo tó kó bọ̀ ìyàwó ọ̀gá mi lábẹ́ báyìí, ṣe ni wọ́n ń da omi yẹ̀rẹ̀yẹ̀rẹ̀. Tẹ bá sọ pé omi nà wọ̀tá, ìyàwó ọ̀gá mi lè ń bá wí. Àṣé nǹkan tí àwọn olùkú náà gbádùn rèé. Yóò yà yín lẹ́nu. Nínú ilé tá à ń gbé, ìyàwó ọ̀gá mi ta ní security, alẹ́ tó ń dáná fún wa obìnrin. A dẹ̀ tún ní ọkùnrin kan, òun tí ó fẹ́ fọ mọ́tò ni, ó fẹ́ ṣìgbá ni, ó fẹ́ ránṣẹ́ ni. So ọkùnrin mẹ́ta, obìnrin méjì la wà nínú ilé yẹn. Ọ̀gá mi náà wà ńbẹ̀ o, ká má ti dárúkọ ọ̀gá mi mọ́. Ọ̀gá mi kì í gbélé. Gbogbo ìrìnàjò wọn máa ń lọ Calabar, wọ́n máa ń dé. Ṣé rí kan náà àwọn ọmọ tí obìnrin yẹn Calabar nìkan, ọ̀gá mi ló sì mú wá sílé. Ọ̀gá mi náà ń bá yẹn sùn o. Irú ìró ń borun lọ ìyàwó ọ̀gá mi àtọ̀gá mi o. Àmọ́ bọ́rọ̀ ṣe wá jẹ́ tó fi jẹ́ wípé àwọn tó ń bá ìyàwó ọ̀gá mi sùn, èmi mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni, ìyàwó ọ̀gá mi, èmi ti níyàwó, kò ti má rí. Àǹtí Ṣeun, mi ì dẹ̀ kí n sọ ọmọ kékeré. A lè gbé ọmọ kékeré ni, ẹjọ́ ọmọ kékeré ni, mi ò kí ń ṣe ọmọ kékeré. Mo ti ní ìyàwó, mo dẹ̀ ti bímọ, mo ti bímọ méjì nígbà yìí. Àmọ́ ìgbà tí mi ò dẹ̀ ríṣẹ́, ibi tí à ń gbé mi àti ìyàwó mi Sango ni. So wọ́n fún mi ní room self contained kan, kò ṣe room máa palọ̀ ni. So but sit room yẹn anybody ló lè wọ bẹ̀, but room yẹn nìkan ni tèmi. Wọ́n fún mi, ó dá lọ́mọkùnrin. Ọlọ́run ò sì bà mí jẹ́ lábẹ́. Mo lóko tó dùn. Tó o bá tiẹ̀ ti rí mi wá ti mọ̀ pé ọmọkùnrin máa ń lóko. Àtàǹpàkò mi ò ṣe é fọwọ́ kàn. Ṣé wàá rí igi mú mi? Èyí tẹ́ bá ti máa ń mẹ́ni tó lóko láti ibi igi mú mi ló ti mọ̀. Ó dàbí pé ìyàwó ọ̀gá mi dà mọ́. Ó mọ bó ṣe ń lọ. Ó bá ń gbọ́ sódàmọ̀ tó bá rí. Sódàmọ̀ tó bá rí. Ọmọ kékeré olóko tó dìjọ́ àgbàlagbà. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni àti Ṣòro ọ̀ṣun wọn máa kọjú lóko mi. Ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ tí mo pọ̀ lórí YouTube láti wo fídíò ìtàn, ẹ máa bá mi subscribe, kẹ́dẹ̀ máa like, kẹ́ máa bá mi invite àwọn èèyàn láti lọ subscribe sórí YouTube wa. Ẹ̀yin tẹ́ ti subscribe síbẹ̀, mo dúpẹ́ ṣé. Iná mi tó orí yín ò sì ní gbàgbọ́dọ̀, mi sì ní wá yín tì láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé egbògi kan tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún yín, Supermax capsule ni. Egbògi tó máa ń jẹ́ kára ara ọkùnrin ó le kókó ni. Ó máa ń jẹ́ kára ọkùnrin ó le. Tó bá ń lo Supermax, ó ní àwọn àìsàn kan tó máa ń kó máa ń ṣe àwọn èèyàn. Mi ò sọ pé àìsàn yóò ní ṣe ẹwà bí kankan, àmọ́ tó bá ń lo Supermax, ó máa bọ́ kúrò nínú àwọn àìsàn náà. Torí wípé inú àwọn nǹkan tá a fi ṣe, nǹkan tó máa ń gbógun ti àìsàn yẹn ni. Kí ni nǹkan tá à ń sọ yìí? Orógbó wà ńbẹ̀, àtàrẹ wà ńbẹ̀, kíní ìgbín wà ńbẹ̀, kéwé ẹ má wọrí. Torí bàbá ti ń kà ní ìsìn, wọn ká lọ máa kájọ, àwọn náà náà. So bí mo ṣe ń sọ fún yín, ìwọ ọkùnrin tó bá ní Supermax nílé, o ti mix o. Capsule ni 25,000 naira ni. 60 òun ló wà nínú ẹ̀. Ẹni mo ṣe sọ, it's our new product ni. A dẹ̀ ti ní liver helper apps. Òun náà ti wà nílé iṣẹ́ Olúwaṣeun apps. Ẹ kò wọn lórí nọ́mbà tẹ̀lé lójú móhùnmáwòrán yìí, yóò kún bẹ́ẹ̀ sí. So bí mo ṣe ń sọ lọ fún yín, ìyàwó ọ̀gá mi, ọjọ́ tó kọ́ mi dé nílé yìí, ìyàwó mi, ẹ̀gbọ́n rẹ̀ ló bá mi ríṣẹ́ yẹn. Ìyàwó mi ló kọ́ sọ fún wípé iṣẹ́ tó ń bá wa rí o, pé mi ní máa wá sí ilé lójoojúmọ́ o, pé báwo ni sí ìyàwó mi fọwọ́ sí. Torí ó ti mọ̀ pé tó bá sọ fún mi, mo lè gbà mo dẹ̀ lè má gbà, kókó bá mi sọ̀rọ̀.
ìyàwó mi jẹ́ pé wọ́n bá rí iṣẹ́ kan kíní kan nígbà yẹn mọ́rúwá ni mo wà ní inú àdúgbò èmi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tẹ̀tẹ̀lẹ̀ iṣẹ́ bọ́ lọ́wọ́ àwọn láti gba covid ti wà yẹn iṣẹ́ ti bọ́ lọ́wọ́ òun àtọwọ́dẹ́nu àtẹnudọ́wọ́ ni àwọn ń ṣe téèyàn bá kó mi mọ́rúwá wọn á gbé mọ́rúwá fún wọn á síwọ́ fóun òun á ṣiṣẹ́ àwọn tó fi rówó oúnjẹ tí àwọn tó fi síbẹ̀ iṣẹ́ tí ìyàwó òun ṣe tíṣà níyàwó òun kò sọ pé bẹ́ẹ̀ ó lọ iléèwé kan náà SSC náà ló ní tíṣà àwọn kéékèèké ni tó ṣe ní skul yẹn sálárì ò tó nǹkan kan but ọlá pé ìrọ̀lọ́ tún tíṣà àwọn ọmọ wọn méjèèjì ìwọ skul wọn kò ṣe wọ̀ òun lọ́rùn débi pé gan gbogbo owó tí ò sí yẹn ó ti ń àfẹ́tì inú ilé ìgbéyàwó òun pẹ̀lú ìyàwó òun iṣẹ́ pé fún òun ní wàhálà o ṣe mọ̀ tóbi bá ti ṣe wàhálà jù tó pé kò ìrànlọ́wọ́ tó yẹ kó rí kò tó nǹkan kan so pẹ̀lú báwọn ṣe ìyàwó òun ní kó òun lọ pé ṣe bá sọ pé òun á máa wálé ní òun á máa wálé ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ òun á lọ́jọ́ méjì nílé so ìjọ́ méjì yẹn láàrin ọ̀sẹ̀ yẹn pé òun lè pín ní ọjọ́ ẹ̀gbá lẹ́ẹ̀kan lọ́sẹ̀ méjì abẹ́kan lọ́sẹ̀ méjì wípé káwọn kóhun tiẹ̀ ṣe fọ́dún kan wípé ìgbà tó bá tọ́jú má dẹ̀ wá ń ta tó bá fún un lọ́lùdé àbí tí wọ́n bá lọ fún ọlùdé torí àwọn fámìlì ọ̀gá àwọn pẹ̀lú ìyàwó wọn máa lọ lùdé bọ́n yẹn sọ fún òun yẹn pé òun á máa wá sílé tí ìyàwó òun bá dẹ̀ lè máa wá wò òun o ìyàwó òun lè wá pé ààyè wà fún ìyàwó òun láti wá wọ́n máa fún òun ní ìyàrá ìyàwó sọ pé bó ṣe ẹ̀ẹ̀kan ló ní ọ̀sẹ̀ àbẹ́ẹ̀kan lóṣù òun á máa wá wò òun ní ibẹ̀ láti Ṣàngó wá sí island olóhùn dẹ́gbà olóhùn lọ́bẹ̀ gbà tóhùn ọjọ́ tóhùn tiẹ̀ lọ́bẹ̀ tán lórí ọ̀gá òun náìsì gan wípé ó ní òkè táwọn bá òun sọ tán rí òun tó ṣe tàbí fóun gbà tóhùn lọ ọ̀gá òun envelope owó kan fóun pé òun lè fẹ́ sẹ́tù ilé òun lè fẹ́ fún wọn ní ìkan ilé pé kò sí sálárì òun gbà tó máa ṣó yẹn 70,000 ni sálárì òun gẹ́gẹ́ is 120,000 70,000 kẹ pé òun lè fẹ́ fún wọn ní owó nílé òun fẹ́ ṣe ilé òkú tó dàtí wọn ní máa disturb òun gbà tó ń délé òun kó 50,000 fún ìyàwó òun kó 20,000 àsọwọ́ wípé kó gba 50,000 yìí o pé owó tó fún òun ní ibi iṣẹ́ yẹn ni pé òun lè fẹ́ settle ilé o inú ìyàwó òun dùn ọlọ́run oúnjẹ sílé òun bẹ̀rẹ̀ iṣẹ́ ìdí tó mú 2,000 yẹn sọ́wọ́ ni pé kì í ṣe pé bí òun fẹ́ wọ mọ́tò bẹ́ẹ̀ àbí kankan torí òun ti òun wo mọ́tò òun wà lọ́wọ́ òun ready but ìyàwó òun lè pè pé nǹkan ṣẹlẹ̀ ńlé obìnrin kó o má sọ pé ó sàmọ̀ pé ní ti gba sálárì obìnrin ò kì í fẹ́ gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ òun dẹ̀ sọ fún 120 lọ́fẹ́ máa san fóun o àmọ́ every month ìmọ̀ fún yín ní 70,000 èmi náà máa mú 50,000 màmá mú sọ́wọ́ àsọmọ́bọ̀yì inú owó tó máa fún yìí péjọ bó ṣe máa yọ owó school àwọn ọmọ yìí níbẹ̀ o torí half náà ni wọ́n máa ń fún àwọn ọbẹ̀ mo ṣáàṣù bẹ́ẹ̀ fún ní àwọn ìṣẹ̀lẹ̀ pé àkúlódé inú 120 ẹ̀lẹ́ ọ̀dẹ́ máa fáwọn ní kìdí kankan ó ní mo ṣáàṣù pé afẹ́ ṣe kìdí afẹ́ sanwó afẹ́ ṣe ọgbẹ̀ ṣó àmà sanwó kó lè máa kó 100 ìfẹ́ kó 20,000 ó ní rárá ẹ̀ máa mú owó yìí sọ́wọ́ tọ́lẹ̀ kó lè máa sanwó lé ń ṣe ó ní kò kòsùn mẹ́ta tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gbà tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kò kòsùn mẹ́ta tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn wípé òun ṣáà rí pé kí ni ibi tó ń gbé yẹn torí pé face na face làwọn gbé yàrá kan làwọn dẹ̀ ló ń bẹ̀ kọ́ kó ń bẹ̀ ká lọ wá a room safe ní Ṣàngó pé òun ti wọ́n á sán nígbà tó torí pé àwọn máa rí ibi tip gbà mí gan àwọn lédè kí ọ̀gá wọn sọ pé Mr. Kọ́láwọlé kọ́ lórúkọ wọn Kọ́lá kọ́ lórúkọ wọn Mr. Kọ́láwọlé kí ló ṣe yín lójú báyìí ó ní ọ̀gá àwọn ojú òun lọ o but ọkọ̀ máa ń fi mú un nínú kò sí wọn kọ sa kò sí nǹkan tó bá ti ń sojú ọdún báyìí o búrọ́kì kan nìyẹn ìyàwó ẹ ti ń pè é lé owó yẹn ò tó nǹkan kan 120,000 kò tó bọ́ ọmọ kò tó bọ́ yàwó ọlọ́gá àwọn lè fún 50,000 láàrin oṣù kan kóṣù tó parí owó ọ̀gá àwọn lọ́wọ́ òun ó tún kọjá 120 because ọ̀gá àwọn máa ń láìkè kéèyàn máa neat ọ̀gá àwọn máa ń láìkè gan so òun ní ọlọ́run dẹ́rẹ́ pé òun kì í mọtí ó lóun ò mọ fẹ́ ní járí òun kì í mọtí òun kì í mú nǹkan kan ó lóun sọ pé òun láìkè obìnrin o wọ́n ní so òun sọ pé lọ wá a room set nígbà tí wọ́n ní room apart ni wọ́n rí òun ní kò sí wàhálà òun wá sanwó ẹ̀ kọ́kọ́ lọ́bẹ̀ so that wàhálà à ń pọn mi àṣegbà á dínkù ó ní ọjọ́ kò lọ́bẹ̀ everything lọ́wọ́ very well ó ní ilé ìgbà tó pọ̀sùn mẹ́fà tóun ti débẹ̀ ó ní nǹkan tó máa ń wá ó ní dírẹ́fà lòun ò máa gbé ọ̀gá lọ síbi iṣẹ́ tó máa lọ drop ọ̀gá níbi iṣẹ́ ìgbà míì ọ̀gá máa sọ pé ó máa dúró ibi iṣẹ́ wọn yẹn níbi táwọn dírẹ́fà máa ń dúró sí ó máa dúró tó bá fẹ́ lọ ṣe nǹkan ọmọ anìkọ́ wọlé kọ́ máa ṣe so ọ̀gá ní dírẹ́fà níbi iṣẹ́ tó máa ń ṣe kìíní fún wọn tó àwọn ibi iṣẹ́ máa ń gbà fún wọn ìgbà tí wọ́n lè tètè ìgbà lọ́gá ṣe gbá tiẹ̀ yẹn tó lọ́ máa ń gba dírẹ́fà fún wọn níbi iṣẹ́ ọ̀gá wá fẹ́ máa bá mi sọ fún wọn níbi iṣẹ́ so that wọ́n á lè máa sanwó fún òun níbi iṣẹ́ so ọ̀gá yẹn wá ń try láti bóun ṣe so that ibi iṣẹ́ yẹn lè máa sanwó fóun bọ́lá yẹn sọ fún mi náà mo ṣe ń sọ fún yín o pé ibi iṣẹ́ yẹn lè máa sanwó fóun so that a máa gbowó ní ọ̀nà méjì agbàǹbíṣẹ́ agbàǹbẹ̀yìn
ọ̀gá yẹn ṣáà ń bóun ṣe iṣẹ́ yẹn lọ́wọ́ pé má wọrí o so that kóun máa dúró síbẹ̀ yẹn private phone ní driver wọn sọ pé òun ti rí driver so that wọ́n wá bóun mú àwọn CV wọn mú wọlé síbẹ̀ yẹn so that wọ́n á lè employ òun tó bá ti employ òun níbẹ̀ yẹn á jẹ́ pé personal driver àwọn tó ń gbà fún níbi iṣẹ́ so owó wọn á di méjì tó because ilé wọn lòún gbé as a office driver wà á gbé lọ sí wà á lọ gbé wọn níbi iṣẹ́ wà á lọ láàárọ̀ wà á lọ gbé wọn láti ilé wà á gbé wọn wá bí iṣẹ́ bá bẹ̀rẹ̀ ṣe ń tì wà á bá wọn ṣe wà á drop wọn padà sílé o ti close nìyẹn but as personal driver òun máa gbé wọn wá síbi iṣẹ́ òun máa lọ ìyàwó wọn lè pè wọn kóun fẹ́ rí òun á lọ bó ṣe ń ṣe nìyẹn so tó máa ti wájú bẹ́ẹ̀ ìyàwó wọn lè pè pé pé ẹ bá mi pe driver yín kó wá gbé mi jáde òun fẹ́ drive ìyàwó máa ń drive fún alára ẹ̀ o bàbá fẹ́ lọ tó jìnnà ó máa ní kọ́ pè mí so wọ́n máa sọ fún òun pé ìyàwó wọn pé òun á gbé mọ́tò òun á lọ gbé ìyàwó wọn ní mọ́tò onílé bọ̀ wọ́n máa ní pé kó gbé mọ́tò yẹn lọ òun á drop ìwà fún mọ́tò ìyàwó wọn gbé wọn lọ òun á dúró ju ìyàwó wọn gbà mí òun á dá padà báwọn ṣe ṣe nìyẹn ó ní bọ̀ ọjọ́ yìí òun wà níbi iṣẹ́ ọ̀gá kan ní pé Mr. Kọ́láwọlé ojú yẹn pọ́n bákọ̀bákọ̀ ní àwọn fẹ́ ní malaria díẹ̀ ni mosquito island yìí náà lágbára o gbèsè kí n lè fẹ́ ní fleet ní lókè nìkan lòun ní òun ní wọn ní pé okay you know what tí bá ti drop mi níbi ní ọ́fíìsì ẹ máa padà lọ sílé kẹlọ rest so tí má ti ṣe tán màá pè yín ẹ ṣe bẹ́ẹ̀ àwọn ṣe ń ṣe nìyẹn ó ní àti ṣe òun dẹ́ lọ òun lọ rẹ̀ bó nínú àwọn táwọn wà nílé ní inú ilé yẹn ọmọọṣẹ́ obìnrin méjì ọkùnrin méjì ni òun ní ọkùnrin kejì o so ọ̀gá ní ọkùnrin kẹta táwọn wà nílé ọkùnrin méjì yẹn ìkan wà tó pé bóyá garden ni o wọ́n fẹ́ roko ni o wọ́n fẹ́ ṣe kíni wọ́n bá wọn ṣe ìkan wà òní security tó wà níbẹ̀ obìnrin méjì náà là níbẹ̀ so ìkan ó máa ń dáná ó máa ń tẹ ìkan ó máa ń tún ilé ṣe ní àwọn méjì yẹn ìkan ọ̀gá ló mú wọn láti Calabar gbàtọ́ ọ̀gá lọ ṣiṣẹ́ ní Calabar ọ̀gá máa ń ṣiṣẹ́ ní Calabar wọ́n máa ń travel so tó máa travel yẹn òun máa wà ní òun àbá madam ṣiṣẹ́ iṣẹ́ wọn ọ́fíìsì wọn náà ni o so ó wá di ọjọ́ yìí oníbò ṣe lọ ó lóun ti lọ nǹkan bá mọ́tò níta ni bá mọ́tò níta òun ni wọ́n sọ wọ́n pé ṣé àwọn ọ̀gá lálejò ni torí ọ̀gá ní kọ́ ọ̀gá fún òun ní ìkọ̀kọ́ kókó òun fún ìyàwó òun wọ́n ti pé ṣé àwọn ọ̀gá lálejò ni ibi iṣẹ́ òṣèlú sọ pé wọ́n ní kí ló ṣẹlẹ̀ na ọ̀gá na madam sugar boy o na person wey dey give am to madam all of us for this house we know all of you for this house you know ó ní bóun ṣe gòkè yẹn pé kò ń lọ fún wọn ní fáìlì yẹn òun ò wọ kínní pàtó ṣe òun rìn bẹ́ẹ̀ wọ́n yí sílẹ̀kùn yẹn òun á rí ẹni ẹ báyìí ọmọkùnrin yẹn wọ bọ́ksà ó fi tó wẹ́ǹsì ọ̀hún wọ́n á wò pé àyídẹ́gba àwọn ọkùnrin yìí bíbá wọ́n ṣáà fún nǹkan tán fẹ́ òun lọ lògùn gbàtọ́ tó stage kan pé òun lọ gbé wọn padà gbàtọ́ dé lálẹ́ mọ́tò yìí tí lọ wọn bá bẹ̀ bó ṣáà pọ̀ gà wọlé wọn kí wọn wọlé òṣìjà kí ló ń ṣẹlẹ̀ nílé ṣé bí secret sọ pé boyfriend madam ìmùbáwọ̀ níbi tèmi ń sùn ìbáwọ̀ bẹ̀rẹ̀ nígbà tó di àárọ̀ ọjọ́ kejì ó ṣàṣe bí kíkí bá bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ bí ráyè bá sọ̀rọ̀ because ẹ mọ̀ mi ò fẹ́ kán máa sọ pé bí àwọn bá wọn èèyàn lójú ọ̀nà ilé á lọ nígbà tí mo tún wá rest because wọ́n ní màmá wálé màmá rest bẹ́ẹ̀ kí n ṣe fún 3 days pé ara mi máa wà okay nígbà tí mo lè wá bèrè lọ́wọ́ pé this man never go ó ní never go ó ní but ọ̀gá mi ta now ó ní na so na madam talk say na im brother but no be im brother me I don see them dey do themselves korokoro oga husband think say na abi oga think say na madam brother but no be brother you don sit down korokoro abeg go sit down wallahi I no lie for you must I Kogi state yẹn ni àwọn people I no lie for you o na wetin I say I dey tell you o na wetin okay if you come today now no go ring bell just I go show you where you go sit down where I go sit down yes now you go dey hear sound bá ní òkè bó ṣe di ìgbà tí mo tẹ́ pé mo ti páàkì wọlé ìyẹn ti lọ ọjọ́ kẹta ló wá fún lọ́wọ́ mi ṣe tí màdàmú dún ààrí o dúdú ni o nàṣó ni mo ṣe pamara ni ó ní òun sọ ní sí olúwa jíjọ́ kan tí òun àtìyàwó ọ̀gá ṣe bẹ̀rẹ̀ sí máa dú ara wọn lélẹ̀ oníjọ́ yìí ó ní bọ̀bọ́ yẹn ti wá òun àmọ́ nǹkan tó fàjìjà láàrin
àwọn àti bọ̀bọ̀ yẹn kíníkan bí ẹnìkan pé bọ̀bọ̀ yẹn kíníkan wọ́n á gbọ́ ó sọ ní pé ewu ní gbogbo kíní what are you looking for kíní àwọn bíbá yẹn wọ́n ní ó ní pé tí mo ti wà lẹ́nu ọ̀nà so you had everything mo ní wọ́n sọ pé adwords kí ni nǹkan náà ọ̀gá ní kí n fún yín ó ní òun mọ̀ nǹkan tó gbé òun wọ̀ wọ́n á ní kí ni nǹkan náà had everything òun á fún wọn òun á lọ ibi ní pé ìyàwó lẹ́yìn àlè ló múnú bí òun tòun ó lóun á lọ ó ní bí wọ́n máa ń ṣe ní kí ni nǹkan tẹ́ gbọ́ òun ní kí ni nǹkan tẹ́yìn sọ òun á kúrò bẹ́ẹ̀ òun á lọ pàtó òun á yára òun ṣe jókòó ó yẹ pé jẹ́ mú ìṣẹ̀lẹ̀ nǹkan tó kanlẹ̀kùn yàrá bẹ̀ torí bọ́sù kọ̀tà náà fún àwọn ẹ̀yìn lẹ́ máa gbà wọlé sọ́dọ̀ àwọn duplex yẹn ẹ̀yìn lẹ́ máa gbà wọlé sí ibi tán fóun lóun àpalọ̀ yẹn tó wà bọ́ ṣe kanlẹ̀kùn yẹn ká nìyẹn àwọn ọba jẹ́ ìyàwó ọ̀gá òun á ṣílẹ̀kùn òun dé ẹ̀ṣẹ̀ fi wọn torí ìyàwó ọ̀gá àwọn tẹ bá rí fúrò ìyàwó ọ̀gá wa ní bó ṣe ṣílẹ̀kùn ni ó ní bọ̀ obìnrin burú o ọlọ́run ó ṣàánú wa ní ṣe gbogbo obìnrin o ọkùnrin náà burú ó wá wọlé nígbà tí ó wọlé wá ní ṣó gbogbo tẹ́sítà sọ̀rọ̀ lẹ́gbọ́ wọ́n ní ó ní òun ò kí kóun gbọ́rọ̀ wọn o bọ̀dé yẹn ti sọ fún òun pé wọ́n bára wọn sùn wá ní madam ẹ má bínú òun kéré sí láti máa ń sọ̀rọ̀ bó tó bá jẹ́ pé tiẹ̀ fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ kò yẹ pé ní ọkọ ilẹ̀ máa gbé wá wá ní kí ni ìwọ mọ̀ tó fi ní pé kí n má gbé wá sílẹ̀ ọkọ mi ṣọkùnrin ló pé everything iṣẹ́ owó kí ni ìwọ mọ̀ I am working from house mi bá Nigeria company ṣiṣẹ́ I work with international I have money I can enjoy myself èní Abuja èní Kadaba èní kíríkan my husband don't have my time wọ́n á ní àbọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí báwo ó ti rí bẹ́ẹ̀ náà nìyẹn ṣó fẹ́ sọ fọ́gà ni nínú wọn ṣe máa sọ fún wọn àríyàn àti wọn dẹ nìyẹn ó ti ẹni sọ fún wọn torí ní ìbàdí mi àti ẹ̀rí máa bára wa sùn ní òun ara àwọn ìyá ló kàfi ní pé kóun wálé o ara àwọn ò yá wípé òun ní malaria ni so òun ò fẹ́ kankan ìwọ ò ló ní malaria bó ṣe tilẹ̀kùn lẹ́yìn nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní ẹ wo ẹ stop ẹ ó ṣe ń fọwọ́ kàn wọn lára ara àwọn gan ti move òun kò fún wọn ní tó ṣe tó kó bọ́ wọn lógbò báyìí ní òun dùn pàápàá báyìí ìyàwó ọ̀gá da omi wọ́n tún mi àgbà ọ̀gá ní pé wò láti èmi ìlọ báyìí everyday àwọn máa dúra wa ó ní òun tí máa ń rí obìnrin tí libido ẹ̀ high òun tí ì rí tó ìyàwó ọ̀gá yìí libido ìyàwó ọ̀gá yìí ó high débi pé sọmọ kó máa dóyàn kó má tàyàdì ìyàwó ọ̀gá wọn ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dúra wọn ni lọ́sùn lórí dúra wọn ṣé ìdẹ̀rí ọmọ Kàlàbá yẹn nígbà tó gàbá fẹ́ lọ ṣe ìwú tó gàbá fẹ́ gbé jáde òun ló máa fi mọ́tò gbé ó máa ti dírẹ́sì ó máa ṣe ó máa fi mọ́tò gbé ó máa ní òfin lọ ra nǹkan ó máa gbé lọ òtẹ́ tó máa lọ gbà mí ó máa páàkì síta gbà mí ọ̀gá máa ní kó mú kíwà pé òun bọ̀ òun kò lọ lé òtò tó máa lọ lé màdàmà bẹ̀rẹ̀ pé ọ̀gá nǹkan mọ́tò nǹkan wọ́n máa lọ wọn bára wọn sùn wọ́n jẹ́ ìyàwó sílẹ̀ wọn bá yà wọn sùn bọ́ ọmọ Kàlàbá yìí ọ̀gá máa lọ bá sùn so òun mọ síkírìtì yẹn ó wà lọ́wọ́ wọn so wọn ní ọkùnrin ṣe wí o girlfriend mi ni mo kò mú láti Kàlàbá ni wọn máa ṣe kí nìkan tó bá yẹn sí i tó bá fi lọ máa ó ní ẹni tó fẹ́ nǹkan òun dẹ́ka sọ́kọ̀ pé àtọkọ àti ìyàwó oníṣìnà ìjọ ni wọ́n ó ní pé ìlú ni ó wà àjíjọ́ kan òun ti dó ọ̀gá lọ òun ti dó ìyàwó ọ̀gá lọ wèrè security yẹn gbogbo nǹkan ló máa mọ̀ àwọn security máa mọ̀ nǹkan ó ní òun mọ̀ kó ti mọ̀ kó òun dó ìyàwó ọ̀gá wọn kò lè má pariwo tó máa fọwọ́ di lẹ́nu báyìí ìyàwó ọ̀gá wọn yóò mọ̀ ká nídìí oko yóò mọ̀ ká ó ní àmọ̀ kò sẹ́ni tó máa tó kó òun bọ̀dọ̀ bọ̀dọ̀ tí ò ní ká bẹ́ẹ̀ pé torí pé okó ọ̀hún àwọn tó ètò mọ́ lò nítorí tó bá sí bàbá yìí olómi tó máa ń dà yìí báyìí wọ́n ní ọ̀gá pípẹ́ẹ̀dì àwọn àrùn gbogbo ẹ̀ pípẹ́ẹ̀dì àwọn àrùn ní àbúrò ṣe máa ń dà nìyẹn o bóun ṣe máa ń dà nìyẹn kí ni kan bọ̀bọ̀ tó máa ń wá yẹn kò fi bẹ́ẹ̀ wà mọ́ ó máa ń wá o wọn lóun wá ṣe bísínẹ́sì ní òun wá ṣe bísínẹ́sì ní kí lórúkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ ni òun fi wá ìyàwó ọ̀gá àwọn àtọ̀gá àwọn wọ́n ti bímọ mẹ́rin papọ̀ ó wá jíjọ́ kan òun wà ní mọ́tò ní ìyàwó ní ọ̀gá àwọn akúrè pé òun fẹ́ béèrè àdírẹ́sì kan lọ́wọ́ ẹ̀ ó ní ọ̀rọ̀ ní mo gbọ́ sà ó ní bọ̀bọ̀ kan tó máa ń wá ìyàwó òun wá ó
ó sọ pé cousin àwọn bó ṣe jẹ́ pé mi ò mọ̀ ní family wọn ní bó ṣe mọ̀ pé ọmọ ní ti ń dàgbà ó ní àmọ́ òun discover pé bọ̀bọ́ yẹn ìyàwó òun bara wọn lájọṣepọ̀ pé sí cousin ni màá bá cousin sùn ó ní àpàtọ̀ yẹn ó ní òun ti mọ̀ tipẹ́tipẹ́ ó ní but òun ò fẹ́ confront ìyàwó òun gan òun ò fẹ́ kí ìyàwó òun feel bad man ẹ fẹ́ confront ìyàwó yín ẹ fẹ́ kí ìyàwó yín feel bad ẹ dẹ̀ mọ̀ pé èèyàn ń dó ìyàwó yín ó sì wá ń dónú ilé yín bó ti ṣe máa wà pọ̀ bó ti mọ̀ ní ó mọ̀ pé àwọn kankan wà tó jẹ́ pé òun lágbára lé lórí she is my wife ṣé màá ní mi ò fẹ́ mọ́ nísìnyí ká máa lọ divorce mi how will my children feel wèrè o so ìyàwó ọ̀gá mi mọ̀ wípé ẹnìkan wá ń dó ìyàwó òun mọ́lé ó sì dákẹ́ kò tí ì fọ́ ní n bá ní nǹkan tẹ́ ṣe náà dáa mo ní pẹ̀lú ọgbọ́n ẹ pé bọ̀bọ́ yẹn nítorí bá tún bọ̀bọ́ yẹn máa sọ fún pé mo ti mọ̀ òun dẹ̀ fẹ́ kó mọ̀ pé òun ti mọ̀ nǹkan tó bá mọ̀ pé òun ti mọ̀ á máa bẹ̀ òun dẹ̀ máa feel like ó lè ọ̀rẹ́ lè jù báyìí lọ ní ok wọ́n ní ṣé mo lè help àwọn ní báwo wọ́n ní kí n bá wọn lé bọ̀bọ́ yẹn kí n sọ fún pé tí ó bá stop láti máa wá pé máa pé òun máa sọ fún mi ok no problem wọ́n ṣáà sọ pé kí n jọ tó yẹ ti jẹ mọ́rọ̀ owó mo sọ pé no problem mo máa ṣe àǹtí ṣeun mo bá tún délé náà mo bá tún rí ìyàwó ọ̀gá mi náà bá tún sọ pé òun fẹ́ sọ nǹkan fún mi nígbà tó ń ṣeré ó ní ìwọ̀n pọ̀ mọ́ kàlábà yẹn ọkọ̀ òun dùn ọkọ̀ òun jẹ̀bi pé òun ò mọ̀ ni o gbọ́ lẹ́yìn tí mọ̀ ó ló ti pẹ́ pé òun kọ́ kàsára ni bí òun ṣe rò pé àwọn eléyìí wèrè méjì làwọn eléyìí o ọkọ mọ̀ pé èèyàn tó ìyàwó òun ìyàwó mọ̀ pé èèyàn tó ọkọ òun àwọn méjì ò fẹ́ confront ara wọn because they don't want each other to feel bad mani ok iṣẹ́ tó ń rìn mí bí mo ṣe wá mo pàdé máa yẹn bá pọ̀ tó máa yẹn pé mo máa sọ fún ọ̀gá wípé òun báyàwó wọn sùn torí mo ti rí o ló bá ní ìwọ fẹ́ sọ fọ́gà ṣé wò ó bá sùn ìwọ kí n dò máa ní do ṣé wò ó kí n dò wọn sọ fún wọn èmi náà jẹ́ sọ tiẹ̀ fún wọn ò ní èmi ojú wọn kí ni kò bá mi ṣe ìyẹn ajá yẹn á ríru ẹ̀ báyìí nínú ilé kò ní tí ì do ẹ̀ kó tó ń ṣàmù ni pé má wá sí ìgbà yìí mọ́ torí máa sọ fún ọ̀gá ó dáhùn ti ṣeun nígbà tó yá pẹ́ díẹ̀ torí bọ̀bọ́ yẹn pò máa sọ fún wọn bóyá sọ fún wọn pé mi ò ṣiṣẹ́ mọ́ bóyá tẹ̀sí ní connection mo wá sẹ́mi síbò mi mo ṣe kúrò nílé yẹn nìyẹn inú ilé yẹn ọgbà wèrè ni ọkọ mọ̀ pé ìyàwó òun dóyàn ìyàwó mọ̀ pọ̀kọ òun dóyàn wọ́n sì dákẹ́ ìní ayọ̀ ẹsẹ̀ mi bóyá kúrò nílé yẹn ọgbà wèrè ni.